Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo bí tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Tó bá fẹ́ dàbí everybody, ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ẹ wo fọ́nrán yìí. Ènìyàn torílẹ̀-èdè Nàìjíríà ti fárígá lórí ìgbésẹ̀ tí olóyè Sunday Adéyẹmọ èyí tó pé ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho gbé lórí bí ó ti ń bèrè fún àṣẹ àti ìbuwọ́lù ìjọba. Wọn kò lẹ́tà sí àwọn eré àkàn pé àwọn ń bọ̀ kó ọmọ skul lọ́dẹ̀ àgbà sí. So ó ti mọ in and out bá a ti fẹ́ rìn tẹ́gbàgbà bí ẹ lọ báyìí tẹ́gbà bí I need the machine. Gẹ́lẹ́ tó fún mi ní àwọn àṣẹ ààrẹ wọn kàkàbọ̀ 3 months later mo kọ lẹ́tà sí gbogbo àwọn gómìnà pé àwọn bíbí ti wọlé o wọn dàbí lọ́wọ́ ẹ jẹ́ pé south west. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ṣé rí àwọn fọ́nrán yẹn? Lákọ̀ọ́kọ́ mo fẹ́ ròyìn wípé ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò yìí, ẹ bá mi like. Ẹ dẹ̀ comment sí abẹ́ comment section nípa tí ohun tẹ́ bá rí sí ohun tí mo fẹ́ ṣe yìí àti ohun tí mo fẹ́ sọ yìí. Lákọ̀ọ́kọ́, ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àná tí ń ṣọjọ́ Ẹtì Friday ló pé ọ̀sẹ̀ kan tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ gbé ní ìlú Ògbómọ̀ṣọ́. Omijé ránṣẹ́ níbi ètò ìsìnkú ọ̀kan lára àwọn olùkọ́ tí wọ́n pa ní ibi ìṣẹ̀lẹ̀ yẹn ní àná òde yìí ní ìlú Ògbómọ̀ṣọ́. Àná ni wọ́n ṣe ètò ìsìnkú rẹ̀. Ó dùn mí púpọ̀, omijé ń gbọ̀n mí ṣùgbọ́n mo ká mọ́ra. Ìjọba òun ló wá mú mi rántí kí n sáré sọ ilé fún ìjọba wípé ẹ jọ̀ọ́ ẹ ti ń tẹsẹ̀ dúró jù. A mọ̀ pé ẹ̀ ń ṣiṣẹ́, a mọ̀ pé ẹ̀ ti ń wá ọ̀nà kan tàbí ìkejì láti bá wa dóòlà àwọn ọmọ yìí padà, ṣùgbọ́n ẹ fast track ẹ yára sí ìgbésẹ̀ yìí. À ń bẹ̀ yín ni. Mo wonder ohun tí àwọn ọmọ yìí á máa fi ojú rí níbi tí àwọn agbésùmọ̀mí yìí tí wọ́n kó wọn sí, ohun tí àwọn olùkọ́ wọn yóò tí wọ́n máa pass through. Ó ti pé ọ̀sẹ̀ kan báyìí, kí ló ń jẹ, kí ló ń mu, báwo ni gbogbo yẹn ṣe wà comfortable fún wọn? Mo sure kò lè ever wà comfortable. So ìjọba, adìyẹ yín láàgùn ní tòótọ́, ó ṣeéṣe kó má hàn sá wa nítorí ìyè ara rẹ̀, ṣùgbọ́n a tún bẹ̀ yín ni, a tún rọ̀ yín ni. Ẹ jọ̀ọ́ lórúkọ gbogbo abiyamọ ayé, ẹ tún tètè bá wa gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n lórí ọ̀rọ̀ yìí kó tó ṣe kí ni, kó tó tún pẹ́ jù. Ẹ jọ̀ọ́. Ọ̀rọ̀ kan tí mo tún fẹ́ sọ òun ni wípé kí ni Gumi ṣì ń ṣe lásìkò yìí? Kí ni ìwúlò Gumi agbẹnusọ fún àwọn agbésùmọ̀mí pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Ó dẹ̀ ṣe ń rìn, ó yan fanda, ó tún sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé ó tún fi ń defend àwọn agbésùmọ̀mí yìí. Ṣé ẹ̀ ṣì ń dọdẹ ni? Tó bá ń jẹ́ ẹ̀ ń dọdẹ Gumi ni, fine, okay. A máa wò ó, a máa retí àsìkò tá a ṣe kí ni tó máa kó sínú páńpẹ́ yín tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn. Mo gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu àwọn èèyàn tí ò yẹ kí n gbọ́rọ̀ yìí. Wọ́n ní they are our brothers. Àwọn ní àwọn agbésùmọ̀mí àwọn èèyàn wa ni. Bẹ́ẹ̀ náà ni wọ́n ní ká má pè wọ́n ní bandits mọ́, ká má pè wọ́n ní common criminals. What a country, Nigeria. Àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé kò yẹ kó máa jẹyọ lásìkò yìí láti ẹnu àwọn ènìyàn kan. Wọ́n sọ wípé wọ́n lé wọn lọ, ìyẹn pé àwọn tí wọ́n lé lọ yẹn ni wọ́n di agbésùmọ̀mí. Ìyẹn kan ló sọ ó, tí mo dẹ̀ máa láǹfààní láti jẹ́ kẹ́yìn náà rí. Bẹ́ẹ̀ náà ni wọ́n sọ dímọ̀ pé àwọn ẹni wọ̀nyí they are our brothers. Don't call them, wọ́n ní ká má pè wọ́n ní bandits. Ẹ jọ̀ọ́, àwọn èèyàn bíi Gumi nìyẹn tó jẹ́ pé wọ́n wọ ọ̀nà kan tàbí ọ̀nà kejì láti máa describe àwọn ẹni yìí.
fún wa, wọ́n try láti máa paint wọn innocent, wọ́n try láti máa paint wọn gẹ́gẹ́ bí I don't understand. I stand to be corrected. Tó bá dé fẹ́ dàbí everybody ò gbọ́dọ̀ máa ronú bí everybody. It is time for Gumi to be arrested. It is time fún ìjọba láti wá nǹkan ṣe sí ọ̀rọ̀ Gumi. Nítorí it is not this time ló wọ́n ṣẹ̀ṣẹ̀ ló máa jáde ara ń kan Gaza. Ṣẹ́gbọ́n nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti fagilé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò àwọn ọmọ kéékèèké excursion ní ìwọ́de ní everything ní celebration tó ní ṣe pẹ̀lú wọ́n ti wọ́gilé lórí ọ̀rọ̀ yìí náà ni. Ẹ jọ̀ọ́ ìjọba ẹ yé wo Gumi àti àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ El-Rufai òun ló ti ń bá tiẹ̀ yìí nìyẹn lọ́dọ̀ àwọn ICPC àti àjọ EFCC ó sì ń bá tiẹ̀ yọ Ọlọ́run jẹ́ kó bọ́ ń bẹ́ẹ̀. Tó bá dẹ̀ ní bọ́m̀bẹ̀ òun àti wàhálà ènìyàn kọjọ máa ràn because lára èyí tí ó dálẹ̀ òun ni ó wà nílẹ̀ yìí lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí tó fẹnu rẹ̀ sọ pé àwọn wọ́n ṣe kí ni wọ́n kún wọn wọlé. Ẹ má jẹ́ kí n fa fọ́nrán yìí gùn ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kí ìjọba kó tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ Gumi kó tó pẹ́ jù a lè máa bá báyìí lọ. And also ǹjẹ́ jẹ́ mọ̀ wípé olóyè Sunday Igboho ó ti jọ̀nàná kínní yìí ọjọ́ ti pẹ́. Ẹ wá gbọ́ ìgbésẹ̀ kan tí àwọn ará Uriwa ẹgbẹ́ ni wọ́n àjọ Uriwa tí wọ́n tún gbé jáde lásìkò yìí. Kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ kí n kọ́kọ́ rọ Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Àsìkò ti tó èyí tẹ́ sọ ti tó àti gbọ́ àti mọ̀ wípé lótìtọ́ lódodo ni ẹ ránṣẹ́ sí àwọn gómìnà wọn ò dẹ̀ dá yín lóhùn fine thank you. But now, action. Ẹ jọ̀ọ́ ní gbogbo ọ̀nà tẹ́lẹ̀ fi dìde ìrànlọ́wọ́ lórí ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí. Ẹ jọ̀ọ́ ǹjẹ́ túmọ̀ wípé wọ́n ránṣẹ́ sí àwọn èèyàn kan ní agbègbè ibì kan ní ìpínlẹ̀ Ògùn. Máa gbìyànjú àwọn tẹ̀yìn fi ẹnu ara wọn sọ wípé àwọn àti ń da màálù àwọn Fúlàní dánadáná kọlọ̀rọ̀ sínú wọn tí wọ́n ń da màálù ló ń kó àwọn arábì ni wọ́n kó wọn lé. Ní báyìí wọ́n ti kọ lẹ́tà sí àwọn ará ìlú yìí pé àwọn ń bọ̀ wá kọlù wọn. Màá fi fọ́nrán yẹn hàn yín ó wà lára fọ́nrán tí mo fi wọlé yẹn. Àwọn dẹ̀yìn ṣe àlàyé ohun tí ojú wọn rí ní ìlú nílẹ̀ Yorùbá ni o. Wọ́n ṣe àlàyé wọ́n dẹ̀ ti kọ́ ní ìsìn wípé àwọn ti ń bọ̀ o ìjọba ẹ má jẹ́ ká tú káwọn gbéra o. Mo kàn ní kí n yànnà náà yẹn fún yín ni o. Màá dẹ̀ fi fọ́nrán yẹn hàn yín kí n tó kúrò. Màá fi hàn yín torí mo ṣèlérí láti má pẹ́ lórí fọ́nrán yìí ni mo kàn ṣe mu díẹ̀díẹ̀ ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kó hit àwọn vital information tí mo fẹ́ jẹ́ kẹ́yìn ará ìlú ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá kẹ́ gbọ́ bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ni. Ẹ jẹ́ kí n sáré sọ bí àwọn ará Uriwa yìí bí wọ́n ṣe tako ìgbésẹ̀ olóyè Sunday Igboho. Wọ́n ní kí ìjọba máa approve ẹ o kó máa fún láàyè láti ṣe bó ṣe wù ú pẹ̀lú irú ẹkùn. Ẹ jẹ́ kí n kà fún yín. Ẹ mọ̀ pé àwọn Uriwa yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà ni wọ́n sọ tẹ́lẹ̀ wípé kí wọ́n lọ tún gbé olóyè Sunday Igboho kó lọ arrest ẹ̀. Ẹ bá rántí dáadáa. Àwọn èèyàn Gumi àwọn èèyàn Fúlàní làwọn arábì yìí. Àwọn ọ̀tá wa nílẹ̀ Yorùbá ni. Ẹ wo àìpẹ́ yìí ni wọ́n gbé jáde. Ẹ jẹ́ n kà fún yín. The Human Rights Writers Association of Nigeria Uriwa has publicly opposed efforts by Yoruba sovereignty advocates Sunday Igboho to obtain formal authorization for the activities of the Irekun security network. Ṣé rí graphics yẹn? Ẹ jẹ́ n ka ohun tó wà nínú graphics yẹn fún yín dáadáa kí n tó máa ṣe bí ẹni lọ. Human Rights Writers Association of Nigeria Uriwa reject moves by Sunday Igboho to seek official approval for the operation of the Irekun security network. Ẹ wá gbọ́ in quote ọ̀rọ̀ tó wà ní ìsàlẹ̀ yẹn. The group described Igboho's move as unlawful, unnecessarily, and capable of legitimizing a parallel security structure, which it warned could further threaten Nigerians' unity and stability. Uriwa urged the federal government to disband any unlawful security formations and address the root causes of insecurity through justice, equity, and good governance. Ṣé ti gbọ́?
wọ́n sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé wọ́n gbọ́dọ̀ approve ìrú ẹkùn fún olóyè Sunday Igboho pé ó lè fa nǹkan bíi disunity, ó lè fa nǹkan bíi wàhálà lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ má yẹ kí n sọ ohun tó wà lẹ́nu mi sí àwọn ará bíi, because ọ̀rọ̀ yìí ó rí bákan. Ẹ̀yin náà ni ẹ kọ́kọ́ sọ pé kí wọ́n lọ fi kọ́ lọ arrest, kí DSS lọ arrest olóyè Sunday Igboho. Nígbà yẹn ẹ̀yin tẹ́ bá rántí, tẹ́ bá ń bá mi bọ̀ lórí ìkànnì yìí, mo ti sọ dáadáa. Ẹ tún wá wo ọ̀nà tí wọ́n gbé gbà lásìkò yìí o. Ìmọ̀ yín ò ní jọ lágbára Ọlọ́run. Nítorí èmi ò rí ìdí tí ẹ fi máa sọ fún ìjọba láti ṣe kíni, láti má fi àyè gba olóyè Sunday Igboho pẹ̀lú ohun tójú wá rí yìí. No, mo kò ní kí n mú wá sétí ìgbọ́n yín ni o, kẹ́ lè mọ èròǹgbà àwọn ará bíi. Why this time? Wọ́n ti mọ̀ wípé olóyè Sunday Igboho lè ṣe kíni, ó lè ṣe kíni yẹn dójú àmì, ni wọ́n fi wá ń wá gbogbo ọ̀nà kó sí ìjọba lọ́rùn. Ẹ má gbàgbé pé Tinubu sọ o, ó ní àwọn kàbá kan wà tí wọ́n fẹ́ jẹ́ kóun kú, tí wọ́n fẹ́ pa òun. Àwọn ohun làwọn kàbá yẹn, ṣé kìí ṣe irú àwọn ará bíi tí wọ́n máa wá gbogbo ọ̀nà láti rí pé irú ẹkùn tí olóyè Sunday Igboho kò wá sí ìmúṣẹ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà ni. I stand to be corrected. Tó bá fẹ́ dàbí everybody, ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Mo ṣèlérí láti máa fa fọ́nrán yìí gan, ṣùgbọ́n ohun tẹ́ mo lérò wípé ẹ lè dìmú, ẹ dákun ẹ bá mi dìmú. Ìjọba lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé yìí, ó ti pọ́sẹ̀ kan dẹ̀ lọ ọjọ́ kan báyìí. Ẹ jọ̀ọ́ ẹ tètè bá wa gbé ìgbésẹ̀ ní kíákíá. Ẹ jọ̀ọ́ àmọ́ ẹ bá wa gbé ìgbésẹ̀ kíákíá. And secondly, Gumi kò yẹ kó ṣe máa rìn káàkiri báyìí. Ó yẹ kó ti wá ọ̀nà láti gbé ọ̀gbẹ́ni yìí pẹ̀lú àwọn èèyàn lóríṣiríṣi tí wọ́n ń sọ ọ̀rọ̀ tó tún fi ń defend àwọn ará bíi. And lastly, mo sọ pé kí Ìbà Gani Adams ọ̀rọ̀ ti tó, ọgbọ̀n ọ̀rọ̀ kágbọ̀ afẹ́fẹ́ ló ń gbé lọ. Ẹ jọ̀ọ́ Ìbà Gani Adams, ohun tó bá yẹ kẹ́ ẹ ṣe lórí ọ̀rọ̀ yìí, ẹ dákun ẹ tètè bá wa ṣe. Ọjọ́ ń lọ, ọ̀rọ̀ ti tó. Ṣé ti gbọ́ ohun tí wọ́n sọ pé wọ́n ṣe sólóyè Sunday Igboho? Wọ́n ní kí wọ́n oppose, kí wọ́n reject, kí wọ́n máa approve irú ẹkùn. Ẹ dẹ̀ mọ̀ pé olóyè Sunday Igboho sọ earlier pé kí ìjọba tètè bá wọn fast track approval yẹn. Ṣé ti gbọ́ ibi táwọn ará bíi ìtújú yọ wá, àwọn olùwà. Ẹ wo, ẹ má yẹ kí n sọ̀rọ̀ gùn. I stand to be corrected. Gbogbo ohun tẹ́ bá rí sórí fọ́nrán yìí, ẹ fi bá mi ránṣẹ́ sí abẹ́ comment section yìí. Nítorí ẹ̀ mo ṣe sọ pé bá mi like, kẹ́dẹ̀ bá mi share, kí àwọn èèyàn lè mọ bó ṣe ń lọ. Ibi tọ́rọ̀ dé dúró, òun ni mo ní kí n jábọ̀ fún yín o. Mo ṣèlérí fún yín wípé àwọn ọlọ́dẹ, àwọn ẹni tí wọ́n kọ ìwé sí nílẹ̀ Yorùbá, báwo ni mo ṣe mọ̀ pé àwọn ọlọ́dẹ yìí, àwọn ọdẹ ìbílẹ̀, wọn kojú àwọn kankan nípasẹ̀ àwọn Fúlàní darandaran, àwọn agbésùmọ̀mí kọlọ̀rọ̀ sí ẹ̀dá yìí. Máa fi hàn yín, máa fi máa ṣe lọ, kí n tó tún wá mú ọ̀rọ̀ ẹnìkan wá tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn ó deep. Mo fẹ́ jẹ́ kẹ́ wo délẹ̀ dáa. Gbogbo ohun tẹ́ bá rí sí ẹjọ́ ẹ bá mi fi ránṣẹ́ sábẹ́ comment section. I stand to be corrected. Tó bá dẹ́ fẹ́ dàbí everybody, ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́dẹ yìí àti àwọn èèyàn tí wọ́n kọ ìwé sí wípé àwọn tó ń bọ̀ nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká lọ. ní Festus olùdíje ogun lẹ́yìn olùdíje alága ẹgbẹ́ ọlọ́dẹ níjọba abilẹ̀ ọ̀dẹ́dá ní tètò ní kéèké ọ̀dẹ́dá nìkan sọ ní àwọn kan tí ń ṣẹlẹ̀ bọ̀tọ̀ ọ̀dẹ́dá yẹn ń fẹ́ lọ́mọ orílẹ̀ díẹ̀. lọ́nà wo. ẹ̀rí pé lẹ́nu jẹ́ mẹ́ta kò sí bọ́ọ̀sẹ̀ méjì lọ́ta bọ́ọ̀sẹ̀ kan àbọ̀ wọ́n gbé ẹnìkan ní ọ̀dẹ́dá. wọ́n gbé yàn lọ́dẹ́dá náà. bẹ́ẹ̀ni lápá abo wọn ti gbé. kaba kọjá ọ̀dẹ́dá sọ̀rọ̀ kọjá secondary school ẹni ló wà ní èkó tí wà lọ́wọ́ sí yẹn ibẹ̀ náà ti gbé ẹni yẹn. ṣé lálẹ́ nǹkan bíi 77 afẹ́fẹ́ tó fẹ́ tó káṣọ lórí ìkọ́ ẹni tó wọ tiẹ̀ sọ́run kó mọ́ ṣàfihàn ìṣòro ó ní wọ́n gbé ẹnìyẹn ṣùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wọ́n ti fi ilẹ̀ ṣùgbọ́n fi ilẹ̀ lásán náà kọ́ ni ṣe gbogbo aláti mọ̀ yẹn. ọ̀pẹ̀lẹ̀ ò ní balẹ̀ kó sọ́pà. ṣùgbọ́n èyí tó tún wá jẹ́ kàyéfì fún wa ni pé ní alẹ́ ìjẹta la tún gbọ́ information pé àwọn orí Facebook káàkiri pé wọ́n kọ lẹ́tà sí àwọn area kan pé àwọn ń bọ̀ kó ọmọ sùn. lọ́dẹ́dá yìí náà. láti Bàkátárì orílẹ̀-èdúgùn Olódó tí dé Ọ̀dẹ́dá àtàwọn abúlé kan ládùúgbò yẹn wọ́n bá kó àwọn ọmọ sùn àwọn agbófinró wa bẹ̀ sí ṣe wàhálà káàkiri ilẹ̀kùn ni wa. bẹ́ẹ̀ni orínóròde. ẹlòmíì ti wà lábílẹ̀ bíi 30-40 years okun bẹ̀ bẹ́ẹ̀ lọ́ọ́ bí sí bẹ́ẹ̀ o dàgbà sí. so ó ti mọ iná náà tó bá ṣe fẹ́ rìn tẹ́gbàgbà bí ẹ lọ báyìí tẹ́gbà bí ilẹ̀ máa já ẹnì kan dèdè lọ abẹ́kùtà kó máa kàn tó bá ṣe wà ní sí ayò ìdóná wọn ti gbóná tọ́lẹ́dá. sẹ́kẹ̀ mi sí ibi téèyàn bá ń gbé ilé kan tó bá múná lọ ń bẹ̀ ó lè lu ọdún ilé kó mú kan tó bá mú yàrá ẹ̀ bẹ̀kọ́ ó ti mọ kan tó fẹ́ kó lè kí sí ẹnìtí ó ti mọ kan tó fẹ́ mú ń bẹ̀ but báwo ni tó ń gbé àdàtàn tó máa mọ nǹkan tó ń lọ ló bá ń tó kò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ṣé kìí ṣe pé ìṣe la fi àparò sábẹ́ aṣọ tá à ń gbé ká àwọn èèyàn wa lábúlé ko wọ́n ń ra ẹran màálù wọ́n pe àwọn àjèjì wa lónà.
orí ìfúnlẹ̀ wà kákókó sọ. a ní di ọ̀tá. ọ̀tá àbọ̀n gan. ó máa wọ ara bí lára gan ìṣògùn rẹpẹtẹ. a ní di ìbọn bíi pọ́pọ́sọ olójúbọ tí ọdẹ lè yìn gẹ́gẹ́ bí òfin ṣe lálẹ́. ara ń tá a wí náà nìyẹn. gẹ́gẹ́ bí òfin ṣe lálẹ́ olójúbọ tá a lè lò àwọn tá a lè lò yẹn náà kàn fún wa pé òfin pa mi tì eléyìí láti lò gẹ́gẹ́ bí ọdẹ gẹ́gẹ́ ìyẹn wà ń bẹ a ní di machine. dàbọ̀ sí tá a mọ̀ sọ ní ìjẹta ìgbàlá ṣe mítì pẹ̀lú àwọn authority tó ń pè wá a ṣe àwọn operation kan tá a gba machine mẹ́ta lọ́wọ́ tá a gbé lọ sọ́fẹ́ dá tàbí tó bá fẹ́ ọ̀sán kìíní fún ọ̀rẹ́ tó ní kọ́ńjẹ́ ká. ojú àwọn ọdẹ náà ní kò tó náà máa fi ṣáde ẹ̀kọ́ ọ̀sán mi. ó ti pẹ́ díẹ̀ kì í ṣe president regime eléyìí but aṣetì àwọn ọ̀rẹ́ ọkọ̀ wọ́n gbà tàwọn ọ̀sán so a ní di machine tá a lè fi mú a ní di mọ́tò machine ò lè gbé jẹyàn mẹ́ta lọ. bẹ́ẹ̀ni a ní di mọ́tò láti mọ bless ara wa lọ síbi tí nǹkan bá ṣẹlẹ̀. wọ́n ní kàn ṣẹlẹ̀ ológun alọ̀ dẹ́dá bá a fẹ́ débẹ̀. bẹ́ẹ̀ wọ́n dẹ̀ máa lọ èèyàn wọn lè fẹ́ la fẹ́ jọ lọ. so kìíní iṣẹ́ tó wà nú ẹ̀ pọ̀ owó lè tó ààbò this time around. owó ni báyìí. owó ni. ìjọba wa nípínlẹ̀ Ògùn. torí inú igbó tí wọ́n kó ọgbà igbó yẹn ọjà bẹ̀rẹ̀ republic wọ́n pa bàbá bàbá ìgbà ẹni gọ́fìnà Ọ̀yọ́ state wá ní àwọn ti bíìdì fún helicopter wọ́n á gbé helicopter nígbà tí ọba ẹ̀tún wá gbé dé helicopter ó bẹ̀rẹ̀ ẹsẹ̀ láàrin nínú oṣù tí ń bọ̀ lóṣù tí ń bọ̀ sí ọ̀rọ̀ yẹn mú ọpọlọ dání sá this is medicine after death medicine after death security forty níbo ni wọ́n kó sí àti ẹjọ́ yìí gbogbo àwọn àmójútó mo lọ sí ìlú mọ̀lẹ́tẹ̀ tìlú China dé ni mo dé ìlú China wàláhì ẹkún gbọ̀n mi nínú nígbà tí mo dé ìlú China mi rí ọlọ́pàá láàrin títí nílùú China mi ń fojú kan ọlọ́pàá ọjọ́ tí mo fojú kan ọlọ́pàá ọjọ́ tí alákùnrin kan dákú bóyá ó ti ṣe wàhálà ó slum lọ dákú ó wá jẹ́ ọmọ Áfíríkà ó jẹ́ black ọjọ́ yẹn ẹnìkan kò súnmọ́ àwọn ọlọ́pàá ni wọ́n wá àwọn ni wọ́n wá gbé ọjọ́ yẹn mo tó fojú kan ọlọ́pàá nílùú China o ẹ lè rí ọlọ́pàá láàrin títí o ọlọ́pàá ò lé ẹnìkan kan kiri nílùú China o iná tráfíkì bá mú ẹ tó bá wẹ̀ bíi ti tráfíkì ní tí ó yọ tí ó máa fẹ́ ìyẹn wọ́n á lé ẹnìkan kan kiri security ó ti plant security káàkiri gbogbo náà ibi tí mọ́tò máa gbà kọjá ibi tó bá ti yẹ kó dúró tó bá ti kọjá mẹ́ wà á kàn rí iná yẹn wà á kàn sàpra iná yẹn kàn máa tàn pam bí iná yẹn ṣe tàn yẹn ó ti jáwó wọ́n ti fáìlì yẹn bó ṣe tàn yẹn wọ́n ti fún ọ ní fáìlì lẹ́sẹ̀kẹsẹ̀ pé òbí ìtìná ó ṣe sùúrù wọ́n ti yọ owó nínú àká fáìlì tó jẹ pẹ̀lú bọ́ ọjà náà lẹ́sẹ̀kẹsẹ̀ tí náà yẹn ti tàn sí ẹ báyìí wọ́n ti yọ ọ́nà àkáǹtì ẹ̀ ẹnì fẹ́ kó nígbà tó bá máa yọ owó ẹ̀ bí ẹ̀pẹ̀tẹ̀ mẹ́rin tí wọ́n náà bá fẹ́ dolòsì tí wọ́n yọ bí 500,000 naira ní owó rẹ̀ fúnra rẹ̀ lórí ẹ̀ máa pé pé má jẹ́ kọlu náà mọ́ má jẹ́ já iná mọ́ má jẹ́ bíi ti tráfíkì mọ́ ọlọ́pàá ò lè kankan kiri nínú China ọlọ́pàá ò lé ẹnì kankan kiri ìjọ tá a ti dé sí hòtẹ́ẹ̀lì nínú China ìjọ yẹn àwọn hòtẹ́ẹ̀lì àwọn tí wọ́n wà nínú àwọn receptionist wọ́n gba passport wa wọ́n scan rẹ̀ CCTV camera ó ń bẹ nínú hòtẹ́ẹ̀lì iwájú hòtẹ́ẹ̀lì lójú títì CCTV camera ó ń bẹ níbẹ̀ CCTV camera ó ń bẹ ní airport tá a ti sọ nígbà tá a wọnú mọ́tò nínú airport CCTV camera ó ń bẹ nínú mọ́tò abọ́lẹ̀ níwájú hòtẹ́ẹ̀lì CCTV camera ó ń bẹ níwájú hòtẹ́ẹ̀lì àwọn nínú hòtẹ́ẹ̀lì CCTV camera ó ń bẹ nínú rẹ̀ akúrò nínú hòtẹ́ẹ̀lì akúrò ní reception abọ́ sínú lift CCTV camera ó ń bẹ nínú lift akúrò nínú lift abọ́ sí floor tí room wá wà bá a ti bọ́lẹ̀ báyìí CCTV camera olótó dojú kọ wá atúnfèsì ọ̀nà room wa CCTV camera òun látúnfèsì wọ́n ti mọ̀ ti CCTV camera káàkiri gbogbo onúùlù ẹnìkan kan ò lè lé ọ kiri bó o ṣe ń rìnrìn àjò ayé rẹ wọ́n ń rí ní tó ń jẹ nínú yàrá rẹ wọ́n ń rí gbogbo ibi tó ń wọ mọ́tò lọ wọ́n ń rí bó o wà nínú mọ́tò wọ́n ń wọ̀ ọ́ ìjọba ibẹ̀ yẹn in fact láàrin 100 ọdún Nàìjíríà ò lè bá wọn kódà láàrin 200 years 300 years Nàìjíríà ò lè bá China èlò làwọn ìjọba wa ò fi ṣe CCTV camera káàkiri gbogbo tí ń jẹ́ gbogbo olóòlù èlò náà fẹ́ ná tí federal government ọba gbégbèsè rẹ̀ sí state ò lè ná ni security force tí wọ́n fún àwọn state kí ni wọ́n fi ṣe. wọ́n kọ́ ọmọ lọ tán lẹ́yìn ìtàn kọ́ ọmọ lọ tán wá lọ helicopter your helicopter now is useless your helicopter you just bought now is useless lẹ́yìn ìgbà tán kọ́ ọmọ lọ tán sí helicopter ti ẹ̀rà ní ìsìn lọ́mọ jí bàbá ní bàbá tí wọ́n pa sí helicopter ti ẹ̀rà ní ìsìn lọ́mọ bí tíjà tí wọ́n kọ́kọ́ pa sí helicopter ti ẹ̀rà ní ìsìn lọ́mọ dáhùn ọmọ padà tẹ́lẹ̀ tó fẹ́ negotiate pẹ̀lú àwọn bandit ni bandit tó tún gbowó ẹ fẹ́ negotiate pẹ̀lú àwọn tí wọ́n jíyàn gbé so àwọn tó jíyàn gbé ó tún gbowó lẹ́yìn ìgbà tí wọ́n gbowó what are you doing you are just encouraging banditry terrorism in this country. ẹ̀wọ̀n tí wọ́n jí ọmọ gbé security ti ti yín lọ tight security aráàlú ọ̀tá ẹ̀ kọ̀dẹ̀ kan yín ìkànnì yín
ẹ̀ ń gba security vote ẹ fi ń tún gbèsè ayé ara títí ń ṣe títọ́ ọmọ mẹ̀kúnnù ọkàn yẹn ìkànnì yín. bẹ́ẹ̀ yẹn bá jórí àwọn tó bá rí bí wọ́n ṣe pamọ́ yẹn omi máa bọ́ lójú ẹ̀ ó bẹ̀bẹ̀ láti leave ó bẹ̀bẹ̀ fún kó lè ṣe bàbá àwọn ọmọ ìkálẹ̀ àwọn bandits wá ń ṣèjọba kidnapper ń ṣèjọba terrorists ń ṣèjọba àwọn kan náà sì tó pera wọn níjọba lé wa lórí in which you promise us to secure our life and property. Are you securing our life and property now? Àní wọ́n ra helicopter lọ́sàn wọ́n tún ta helicopter jẹun wọ́n ra helicopter lọ́sàn ó ti lọ bí ọdún kẹsàn-án ní ìṣẹ̀ta àti helicopter lọ́sàn kẹ́yìn ìgbà tán bá fẹ́ ṣe campaign ìjọba kan ló fẹ́ ṣe campaign lọ́sàn gbogbo ayé ti mà ìjọba yẹn lòun fowó wa owó ọ̀sán ni òkè sówó babaláwo ló fi helicopter o ẹ bá wa bí wọ́n níbi helicopter yẹn wà tí àwọn kan bá wà nínú igbó tí wọ́n dún mọ̀rú nínú igbó ṣe bí helicopter lọ àwọn nábà àwọn ológun ojú òfurufú ṣe báwọn lọ yẹ kó sínú helicopter tí helicopter bá pé bí márùn-ún kí wọ́n lọ kán látòrí òkè kí wọ́n máa wọnú gbogbo yẹn káàkiri pẹ̀lú microscope wọ́n á wà lórí òkè wọ́n á máa wo gbogbo yẹn pẹ̀lú microscope wọ́n á máa bí tí wọ́n wà báwo ni wọ́n ṣe fẹ́ à ń sọ̀rọ̀ helicopter kí ni wọ́n ń pè é máṣíìnì tí a fi máa ń dáko state mélòó ló ní bulldozer tó tá a fi máa ń dáko state mélòó ló ní bulldozer ìdáko tó yẹ kí gbogbo mẹ̀kúnnù ó máa jẹ àǹfààní gbogbo ẹni tí ọ̀rọ̀ wọ́ rí kó máa lọ local government kó lọ máa sanwó pé mo fẹ́ yá bulldozer yóò mo fẹ́ fi dáko mo fẹ́ fi roko kí wọ́n máa fowó gbà torí pé kò sí nǹkan ọ̀fẹ́ lórílẹ̀-èdè yìí ẹni láti sanwó fún ni ẹ̀kọ́ ọ̀fẹ́ tí wọ́n promise wọ́n fail security wọ́n fail infrastructure wọ́n fail health wọ́n fail electricity wọ́n fail they failed us woefully they failed individual they failed all the citizens woefully kò sí ná generator ni mo tàn látọjọ́ tí mo ti lọ sí China àti sọ̀rọ̀ China mo lọ kọ́dọ̀ fún wa nílẹ̀ ẹ̀lẹ́gbẹ̀ yẹn orí bí ọlọ́sẹ̀ méjì tí mo lò níbẹ̀ iná ò ṣẹ́jú Ghana ta fún níná iná ò ṣẹ́jú mbẹ̀ Port Novo iná ò ṣẹ́jú mbẹ̀ iná ò ṣẹ́jú mbẹ̀ mo dé láti China ní ìṣẹ̀gbọ́n tó dé sínú ooru èmi tí mo gbá èsì sórí tó máa mú mi báyìí mo dé láti China ní ìṣẹ̀yìn mo dé sínú ooru àti adapt mọ́ àwọn tọ́lọ́ yẹn fún wa nù àwọn tọ́lọ́ wọn bá tó yẹn fún wa presently bóyá lọ́jọ́ iwájú Ọlọ́run lè ṣàánú wa lórílẹ̀-èdè tí ó yan àwọn ẹni rí fún wa àwọn tó máa láàánú tí wọ́n gbé program kalẹ̀ program tí ó ṣe aráàlú àtọmọ tí wọ́n náà láǹfààní ọmọ mélòó lọ sí àwọn iléèwé tí gbogbo wa lọ irú iléèwé tí wọ́n wà yìí lọ ọmọ mélòó lọ bẹ̀ òkè òkun lọ́wọ́ ti ń kàwé ọmọ wọn ò lè kàwé lórílẹ̀-èdè yìí torí pé àwọn gan mọ̀ pé iléèwé orílẹ̀-èdè yìí kò kojú òṣùwọ̀n wọ́n mọ̀ pé facility subhanallah ìjàlámùlá yamọ́tò ní láti bọ̀ tán o ní láti bọ̀ tán o sì ní bọ́lọ́hún dáadáa tractors tó yẹ kí wọ́n rà sí local government wọ́n rà tractors àwọn tractors so at least ó yẹ kí local government kọ̀ọ̀kan ní at least 50 tractors kò sí tó burú nù tí local government kọ̀ọ̀kan bá ní 50 tractors kò sí tó burú nínú tí local government kọ̀ọ̀kan bá ní 50 tractors ilẹ̀ wa dáa náà a ní ilẹ̀ tó ṣe é dáko àwọn èèyàn dẹ̀ ṣetán láti dáko ẹ̀yin lẹ́ni káwọn èèyàn máa lọ sóko àwọn èèyàn ṣetán láti dáko àwọn èèyàn tó wá wà nínú oko wọn ní kọ̀kàbalẹ̀ nínú oko àwọn èèyàn tó wá sáko nínú oko wọ́n sáwá náà lù ṣebí náà lù náà tó ti wá jìyàn gbé yìí àwọn èèyàn wọ́n lé àwọn kidnapper wọ́n lé àwọn èèyàn wa kúrò nínú oko wọ́n sá fún wọn nínú oko wọ́n tún sáwá náà lù àwọn kidnapper tó ń lé èèyàn wa náà lù àwọn tó wá ń gbé èèyàn náà lù ṣebí náà ni wọ́n ti wá gbé àwọn principal tí wọ́n gbé àtàwọn ọmọ tí wọ́n kó lọ sẹ́nu oko ni tẹ́lẹ̀ wọ́n ní àgbẹ̀ lọ́lá ṣe jù àgbẹ̀ àti àwọn Fúlàní herdsmen ni wọ́n kọ́kọ́ ń pè wọ́n Fúlàní herdsmen ni wọ́n nígbà tí wàhálà ìkọ́kọ́ bẹ̀rẹ̀ Fúlàní herdsmen ni wọ́n kọ́kọ́ ń pè wọ́n àgbẹ̀ ni àti Fúlàní náà ń jà ibi tí iṣẹ́ inú skul tí àwọn ọmọ ti ń kàwé ṣé àgbẹ̀ àti Fúlàní náà tó ń jà kò sẹ́ni tó máa rí bí wọ́n ṣe pa bá yẹn àfẹ́ni tó bá jẹ́ ìkà èèyàn tó jẹ́ ọ̀dájú èèyàn ló máa rí bí wọ́n ṣe dúnbú máa yẹn the man begged for his life ó bẹ̀bẹ̀ ó sun ẹkún kíkorò lọ́jọ́ tí wọ́n fẹ́ pa ó sun ẹkún kíkorò lọ́jọ́ tí wọ́n fẹ́ pa
lẹ́yìn tí wọ́n bà nǹkan jẹ́ tán ẹ wá lẹ́ lọ ra helicopter tẹ́ ẹ̀ ti kọ́kọ́ rà níjó ní tẹ́ ẹ̀ ti kọ́kọ́ rà helicopter tó ti yẹ kẹ́ ẹ rà tipẹ́ fún security àti ààbò ìlú nígbà tí wọ́n bà nǹkan jẹ́ tán sí helicopter tẹ́ bá wá rà ní ìsìn lọ́ máa jí ẹni tí wọ́n pa láàrin mọ́ helicopter yóò padà wúlò torí owó wa náà ni owó wa ni but it's too late it is too late láti máa gbé ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ ti gbé sẹ́yìn tẹ́ wá lẹ̀sẹ̀ ń ronú kó yẹ kẹ́ ẹ tẹ̀sẹ̀ gbé ṣé owó tẹ́ fẹ́ fi helicopter àwọn ìwọlẹ̀ kù sí tẹ́lẹ̀. kọmọ ní yẹni tí ò ní yẹnu ayé o. àìbánibólè wí tó ní ká sọ pé ibi tí ẹni tó ní nǹkan gbé sí ọ̀dà gbogbo náà ìdẹ́sọ́ lè sìn àti sọ́jú pé mo ti àti sọ sẹ́yìn nígbà tí ọ̀rọ̀ Yorùbá Nation ṣẹlẹ̀ nínú àwọn nǹkan àkọ́kọ́ tó jẹ́ kí n sọ́pọ̀tì olóyè Sunday Igboho lórí ọ̀rọ̀ Yorùbá Nation òní tí ń ṣẹlẹ̀ ní ọ̀tà ìdí sọ́pọ̀tì Yorùbá Nation. ní ìdí sọ́pọ̀tì Yorùbá Nation ṣùgbọ́n torí ọdún èní kírun tí ń ṣẹlẹ̀ lẹ́ni ọmọ bá ṣẹlẹ̀ kírun tó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ni ọmọ bá ṣẹlẹ̀ gbogbo táwọn rò ní ẹ̀ta rò pé táwọn náà bá support in tó dáa ṣùgbọ́n nígbà tó lóye Sunday Igboho dìde kí lè fi sán fún nígbà tó lóye Sunday Igboho dìde kí lè fi sán fún Igboho dìde èmi I personally Comrade Akeem Amofe Olaroba I stood by him. I stood by Chief CSI, Chief Sunday Igboho. Umbo. Inta sojo kini ana pimbo, ono ti de yo. Onta sojo kini ana pimbo, ono ti de. Ah, wọ́n le Yorùbá, wọ́n le Yorùbá. Wọ́n le wọlé Yorùbá wá, wọ́n ti wọlé Yorùbá wá yo. Kí lẹ fẹ́ ṣe? Odidi ìlú bí mẹ́ta sí mẹ́rin. Orí ìlú bí mẹ́ta sí mẹ́rin ní Kwara State ó ní wọ́n ti parẹ́ nígbà tá à ń sọ lọ́jọ́ kìíní àná nínú àwọn tí wọ́n pàtàkì wá àwọn ará Kwara State wà nù wọn nígbà tá à ń sọ ọjọ́ ní àná pé Yorùbá Nation ọba tiẹ̀ wá ẹjẹ́ sùwọ́ papọ̀ lórí ọ̀rọ̀ security àti gbà pé ẹlẹ́ẹ̀fẹ́ Yorùbá Nation àwa náà sì ti ìkọ́ Yorùbá Nation ti ṣe family wa fẹ́ gbà fún ṣùgbọ́n torí pé just because of insecurity ló jẹ́ máa kárí Yorùbá Nation gbà yẹn because of insecurity lack of infrastructure. So gbogbo àwọn nǹkan tó yẹ kí mẹ̀kúnnù ọmọ jẹ ẹni tó tòṣì jù nílùú China lẹ́tí ń lo electric bike ọmọ gbogbo nílùú China ẹni tó tòṣì jù nílùú electric bike means of transportation wọn very perfect mo fẹ́ jẹun ìrìn jẹ òsì nílùú China mo fẹ́ wọ mọ́tò bọ́ọ̀ bá owó rẹ̀ electric bike àwọn mọ́tò kan bẹ tó jẹ́ bọ́ọ̀sì èlò ni wọ́n ń gbà two yuan anyway tó bá lọ tó bá ti tuju yuan méjì sínú bọ́ọ̀sì yẹn báyìí wọ́n ti nínú agolo wọ́n ti dé inú agolo wá ti jù síbẹ̀ jókòó ni wọ́n á gbé ẹni tó lọ kẹ̀kẹ́ 2 yuan bí 2 naira wá ń bì lórí ó wọ́n jẹ́ wọn torí yuan kan is 205 naira 205 ó ní yuan kan 1 yuan ni 1 yuan wọn ó ń bọ̀ ẹ̀yin lọ́ba ẹ má sùn láàfin o ẹ má sùn gbogbo ẹ̀yin kábíyèsí wa nílẹ̀ Yorùbá ẹ má sùn àsùndíjú láàfin o àti wọlé ìjọba lọ láti lọ gbé gómìnà yóò lè díẹ̀ fún wọn àti wọ Aso Rock láti lọ gbé ààrẹ yóò lè díẹ̀ fún wọn ṣùgbọ́n ẹ̀yin lọ́ba wa ní security tó dunlẹ̀ tó ẹ má fún ojú méjèèjì sùn láàfin o torí pé àwọn èèyàn wọ̀nyí wọ́n ti ní intruder láàrin wa wọ́n ti ní àwọn tí wọ́n ń fún wọn lọ́wọ́ láàrin wa tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni kí Fúlàní ó láyàláyà nílẹ̀ Yorùbá kọ́ dẹ̀ wọnú skul lọ láti lọ jí àwọn ọmọ gbé àti àwọn olùkọ́ wọn. àárín àwọn lọ́balọ́ba wa àárín wọn ògùn superiority èmi ni mo jù ọ́ ìwọ ló jù mí kò jẹ́ káàrin lọ́balọ́ba ó tò sígbà káàrin àwọn lọ́balọ́ba wa ó tò báwo làwa tá a wá jẹ́
ọmọlẹ́yìn àwọn tí àwọn ọba ń darí báwo láàrin wa ṣe fẹ́ tó àìsí ìṣọ̀kan ó ń fìyà jẹ wá táwọn kan bá ní ọ̀nà ahé ni ẹjẹ́ àgbà lọ àwọn kan ní rárá ọ̀nà bí ni ẹjẹ́ àgbà lọ ẹ dákun àárín àwọn lọ́balọ́ba ò tó sáàrin àwọn aráàlú báwo ló ṣe fẹ́ tó ẹjẹ́ àfihàn ṣọ̀kan o tí àwọn lọ́balọ́ba wa táàrin wọn bá tó wọn á lè bá gómìnà tí ń darí ìlú wí pé interfere security vote kí lẹ fi ṣe gbogbo àwọn gọ́fúnà àṣọkẹ́ ni o security vote wa ni wọ́n fi ń dán wọ́n fi ń gbádùn ni o wọ́n fi ń gbádùn ni o oníkálukú ọ̀run yàbọ̀ ni mo ti máa ń sọ ti pẹ́ ọ̀run yàbọ̀ kì í ṣe tẹnìkan everybody tí kìíní ìbádélẹ̀ everybody ló máa kàn kọ̀kànmí everybody ló máa kàn ní tọ́lẹ̀ ní ìsinyìí ọkàn dùn wá pípa tí wọ́n pa àwọn tí wọ́n pa àti àwọn tí wọ́n jí gbé kí Ọlọ́run bá ó ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́ ló mọ́jà àbọ̀sọ̀ wa jínigbé kọ́ ló ń là wá kọ́ ló ń là wá kọ́ ló ń bá ó là wá kọ́ lágbára rẹ̀ mọ́jà àbọ̀sọ̀ wọ̀ kọ́ máa fi sọ̀rọ̀ sọ wa àdúrà àmì tẹ́ǹsì àdúrà nìkan ọ̀rọ̀ o àfi kémi àti kájọ òpin kí ni ìgbésẹ̀ tá a fẹ́ gbé tọrọ insecurity tí ó fi dópin àwọn gómìnà wa gbogbo àwọn owó tó yẹ kí wọ́n lò fún insecurity kí wọ́n lò fún kì í ṣe ìgbà tí wọ́n bá tó pààyàn lẹ́tọ̀ọ́ wa máa gbé ìgbésẹ̀ pé fẹ́ helicopter ẹ fẹ́ digbá ẹ fẹ́ dagbọ̀n ẹ fẹ́ di kòkó bàbá sásùn eléyìí bá wà ní jẹ́ o eléyìí burú púpọ̀ o ó burú púpọ̀ o á sọ líle o. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.